ẹ máa gbé Koleoso dòdìdẹ̀ Koleoso dòdìdẹ̀ tí kò lè pa Koleoso ti dọmọ ikú Koleoso ti dọmọ ikú tí kò lè pa. ẹ̀yin tèmi lórí YouTube Koleoso pattern tí gbogbo yín ń retí mò ń láyọ̀ láti sọ fún yín wípé itele the icon wọ́n ti drop date tí Koleoso pattern máa jáde sórí YouTube gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ pé mo promise yín pé date tí Koleoso pattern bá máa jáde mo máa wá sórí YouTube ń bíbá yìí láti wá ṣàlàyé fún ẹ̀yin fans wa date náà mo ń láyọ̀ láti sọ fún yín lọ́jọ́ tòní pé itele the icon ìyẹn ọ̀gá tí a Koleoso fún rẹ̀ wọ́n ti drop date náà lénìí ìyẹn ọjọ́ tí Koleoso pattern máa jáde tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ ní lórí channel ìyẹn Àṣeyọrí TV make sure pé o ṣe kí ni o tẹ subscribe button yẹn ẹ dẹ̀ make sure pé ẹ wo fídíò yìí tán kẹ́ ẹ lè mọ déètì tí Koleoso pattern máa jáde ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló ti mẹ́sẹ̀gì wa lọ lóríṣiríṣi pé ẹ jọ̀ọ́ o ìgbà tí Koleoso pattern bá máa jáde ẹ jẹ́ ká mọ̀ o ká tètè gbáradì o kìnnìkan o ṣùgbọ́n sìn àwa láti wá sọ fún yín pé on the 23 of January oṣù tí àwọn àánú rẹ̀ yìí 2026 òun ni Koleoso pattern tí gbogbo yín retí òun ló máa jáde sórí YouTube mo mọ̀ wípé ẹ ní mísì ẹ̀ ṣé wá rí Koleoso pattern yìí ó yàtọ̀ sí Koleoso àwọn eléyìí tí ẹ ti ń wò bọ̀ tẹ́lẹ̀ nítorí pé kí ni àwọn action tó wà nù Koleoso pattern yìí ó ga yàtà location àwọn ibi tí wọ́n ti ya Koleoso pattern kì í ṣe location tí ẹ ti ń rí nínú àwọn Koleoso tó ti lọ tẹ́lẹ̀ ọ̀pọ̀ náà yín ló ti wo Koleoso 1 2 3 títí tó fi dórí 9 ṣùgbọ́n ṣe rí 10 tí a fẹ́ gbé jáde ní on the 23 yìí ìyẹn Friday tó ń bọ̀ yìí ó ní agbára jù ṣe rí ẹ̀yin tí ẹ̀ ń rí fídíò yìí ẹ máa tẹ̀ sí comment section ẹ máa bá wa share fídíò yìí kẹ́ẹ̀dẹ̀ máa tẹ̀ sí comment section wípé Koleoso pattern is coming bẹ́ẹ̀ ni ẹ máa tẹ̀ sí comment section bẹ́ẹ̀ nítorí pé kí ni ìtẹ̀lẹ́ tuntun ṣiṣẹ́ ńlá iṣẹ́ takuntakun iṣẹ́ tó káràbà ní ìtẹ̀lẹ́ ṣe nínú Koleoso pattern ọlọ́run ló mọ bíi tí bọ̀bọ̀ ti rí ọpọlọ tó lò ọlọ́run ló mọ àǹjọ̀nú tó ń fún bọ̀bọ̀ yìí ní story yìí nítorí pé kí ni story yẹn kọjá òye ènìyàn ibi tó tiẹ̀ tó wá gbé story pattern gbà ó kọjá òye ènìyàn kò ṣeé fẹ́ràn sọ kò ṣeé ìròyìn tá fojú bá ìgbà tẹ́yìn náà bá wò ó ẹ mọ̀ nǹkan tí mò ń sọ ẹ jẹ́ kí nǹkan tiẹ̀ kọ́kọ́ máa ṣó yín náà kílípù kankan náà ẹ̀yin náà máa wo àwọn kílípù yìí ẹ máa wo àwọn kílípù yẹn kí ẹ ti rí ẹ̀yin náà ẹ wo location ẹ wo bí sọ ti yaṣẹ́ ẹ̀yin náà wo ṣẹ́rí pé ó ní agbára ṣẹ́rí pattern yìí ó ga yàtà gan ẹ nífẹ̀ẹ́ mísì ẹ̀ tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ ní lórí channel yìí má gbàgbé láti tẹ subscribe button nítorí pé àwa nìkan la ó máa sọ fún yín ọjọ́ tí Koleoso bá máa jáde the real date tí Koleoso bá máa jáde bóyá ó máa continue bóyá ó máa ní 11 bóyá ó máa ní 12 ibi báyìí nìkan lẹ ti máa rí sure information gbà lórí Koleoso so tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ ní tó bá ti subscribe make sure pé o tẹ subscribe button yẹn nítorí pé kí ni kò ná ẹ lówó kò ná ẹ ní nǹkan kan kó kàn tẹ subscribe button yẹn ó ti ṣe kí ni ó ti lọ náà nìyẹn kó má bàa ṣe kí ni kó má bàa máa miss àwọn fídíò wa ṣọwárí notification bell yìí tó ń wò yẹn ìwọ náà tẹ notification bell yẹn tá a bá ti ń drop update lórí Koleoso pattern wàá máa ṣe kí ni wàá máa láǹfààní àti máa rí àwọn fídíò wa wàá máa láǹfààní àti máa jẹ update yẹn sára Àṣeyọrí TV náà lẹ́wà yìí níbi tí a ti máa ń já àwọn èèyàn sí lórí àwọn sinimá tó láàmìlaka àwọn ò kí ń bá wọn hèrà tí ò lọ́mọnú bẹ́ẹ̀ ni olórí burúkú ò kí ń sára ilé tèmi ẹ gbáradì lẹ̀ on the 23 ìyẹn Friday tí ó ń bọ̀ yìí next week òun ni Koleoso part 10 tí gbogbo wa ti ń retí láti ọjọ́ tó ti pẹ́ wá ọ̀pọ̀lọpọ̀ ló ti sáàjì lórí YouTube even many of you ti wo fake Koleoso lórí YouTube ọ̀pọ̀lọpọ̀ yín ti download fake lọ lóríṣiríṣi tẹ́ ti lọ download fake Koleoso pattern lórí YouTube mo rá àwọn tó ti bá mi jà gan tó ti sọ pé àwọn ti wo Koleoso pattern jọ ó ti jáde kìnnìkan láì mọ̀ wípé fake ẹ̀ ni wọ́n wò ṣùgbọ́n ibi báyìí láti máa já yín tán láti máa gbé yín débẹ̀ wípé on the 23 oṣù tí a wà nù rẹ̀ yìí ìyẹn January ló máa jáde sórí YouTube ibo lẹ wá máa ti rí Koleoso yìí wò gangan ẹ wo itele the icon studio lórí YouTube yìí náà lẹ ti máa ṣe kí ni lẹ ti máa rí wò ibẹ̀ nìkan lẹ ti lè rí Koleoso pattern yẹn wò so ẹ má dọ̀lù ara yín ẹ subscribe sí channel kẹ́ lè máa gbọ́ àwọn legit information láti
ọ̀dọ̀ wa ń bì báyìí ìyẹn Àṣeyọrí TV. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń share fídíò wa, gbogbo ẹ̀yin tí ẹ̀ ń comment, gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wo fídíò wa láti bẹ̀rẹ̀ dópin. A dúpẹ́ lọ́wọ́ yín, a dẹ̀ mọ́ lóore. Láìpẹ́ láì jìnnà a wá fi ẹ̀mí ìmoore hàn fún gbogbo ẹ̀yin fans wa, ẹ̀yin olólùfẹ́ wa, ẹ̀yin tí ẹ̀ ń subscribe, ẹ̀yin tí ẹ̀ ń share, ẹ̀yin tí ẹ̀ ń comment. A fẹ̀mí ìmoore ṣe kíni? A fẹ̀mí ìmoore hàn fún gbogbo yín. A dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ṣé gan ni o. Ẹ jẹ́ ká pàdé lọ́ndì 23 nígbà táwọn máa release Koleoso part 10 sórí YouTube. Kó tó dìgbà náà, mo láyọ̀ láti sọ fún yín pé ire o.